Ntọ́lọ́mbà ti kọ́ kò sẹ́dá tó lè yí òdodo. Ntọ́lọ́mbà ti kọ́ kò sẹ́dá tó lè yí. Ntọ́lọ́mbà kọ̀ máa yàn kò sẹ́dá tí ó yí láéláé. Dandex PT Creator. Ọba wa Ghandi Ọláoyè òrùmọ gẹ́gẹ́ bàbá kí ẹ pẹ́ bẹ́nìyàn fẹ́ fàyè dààmú yìí kò nílò ààyè pẹ́pẹ́pẹ́. Àní bẹ́nìyàn fẹ́ fàyè dààmú ọba kò nílò ààyè pẹ́pẹ́pẹ́ o. Ọlọ́run bá ń sọ́ba Sàtìyà bá ń sọ́ba ọba tuntun lẹ Ògbómọ̀ṣọ́. Ọlọ́run bá ń sọ ọba wa. Ọlọ́run bá ń sọ́ba Sàtìyà bá ń sọ́ba ọba tuntun lẹ Ògbómọ̀ṣọ́. Ọlọ́run bá ń sọ ọba wa. Ọlọ́run bá ń sọ́ba Sàtìyà bá ń sọ́ba ọba tuntun lẹ Ògbómọ̀ṣọ́. Ọlọ́run bá ń sọ ọba wa o. Ọlọ́run bá ń sọ́ba Sàtìyà bá ń sọ́ba ọba tuntun lẹ Ògbómọ̀ṣọ́. Ọlọ́run bá ń sọ ọba wa. Kò ní burú bọ́ba kò ní bàjẹ́ bọ́ba. Ọba wa Ghandi lẹ Ògbómọ̀ṣọ́ kò ní burú fún ọba wa. Ọlọ́run bá ń sọ́ba Sàtìyà bá ń sọ́ba ọba tuntun lẹ Ògbómọ̀ṣọ́. Ọlọ́run bá ń sọ ọba wa. Ayé òní mọ́ba àmì ọ̀tá òní bọ́ba. Ọba wa Láòyè fún Ògbómọ̀ṣọ́ ọ̀tá òní mú ọba wa. Ọlọ́run bá ń sọ́ba Sàtìyà bá ń sọ́ba ọba tuntun lẹ Ògbómọ̀ṣọ́. Ọlọ́run bá ń sọ ọba wa. Adúpẹ́ f'Olúwa Olúwa ọba tọ́pẹ́ yẹ tọ́yọ̀bá fún wa l'Ògbómọ̀ṣọ́. Adúpẹ́ f'Olúwa ọba ńlá. Ọlọ́run bá ń sọ́ba Sàtìyà bá ń sọ́ba ọba tuntun lẹ Ògbómọ̀ṣọ́. Ọlọ́run bá ń sọ ọba wa. Ayé yìí ká láṣẹ ti kú ṣẹ́ Ọlọ́run má fàṣẹ ti sọ̀rọ̀ yìí. Ọ̀làwọlé ọlọ́ngà oṣù sàmọ́ni àṣeyọrí Ọlọ́run fọba ṣe. Ọlọ́run bá ń sọ́ba Sàtìyà bá ń sọ́ba ọba tuntun lẹ Ògbómọ̀ṣọ́. Ọlọ́run bá ń sọ ọba wa. Àtìyànba nílùú Ògbómọ̀ṣọ́. Àtìyànba nílùú Ògbómọ̀ṣọ́. Gbogbo Ògbómọ̀ṣọ́ àpamọ́júbà. Àtìyànba nílùú Ògbómọ̀ṣọ́. Ọmọ Ògbómọ̀ṣọ́ ká mọ́ dáwátì. Àtìyànba nílùú Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ yóò máa dára sí. Àtìyànba nílùú Ògbómọ̀ṣọ́. Àwọn àdúgbò ní kí n bá wọn kí yín. Gbogbo àdúgbò gbogbo wọn kí ọba. Gbogbo àdúgbò gbogbo wọn pátá. Gbogbo wọn pátá wọ́n sì fa ìdára bàbódé ní afẹ́. Oríta náírà ọjà gbó bọ́látàgbó oró òde Àrẹ̀mọ. Ìsàlẹ̀ àfọ̀n ìta pópó sọ́jà lù máa ń ta Òkèlérin. School area LAUTECH àròjẹ àbàwọ́n ní kìkì. Àgbòdo lójó
ṣe kó ní pàtẹ́mọ́ táwìn arúbí ewé ọláyọ̀nù sábò àti apàké cooperative tara àti Takí stadium icon òkè àdó ìtàlàsà àbògùndé òde alágùntàn ìsàlẹ̀ ọ̀rá làkà òkété làkà èkó ọ̀rá ràdà àròmọlé ọjà jagun abẹ́dẹ̀ gbogbo wọn àti jíìbì wọn ní kínkín sàjàbọ̀lá ń tàgà mọ́sífà ìjẹ́rù ọjà ìjẹ́rù ọba oríta mẹ́rin mọ̀lété ojúde ajá wà ayégun òṣùpá mẹ́tẹ̀ẹ̀ta àtọlọ́dàmọ́ ọ̀nà àlébí oṣù ọ̀sàárọ̀ starlight agnica gbogbo wọn kì í òkè àánú oríta manuel àti jẹ́kẹ̀ gbogbo wọn kì í sọ́mẹ́lẹ̀ àpàké adélékè sọ́mẹ́lì tuntun àti iléèwé àkúnpọ̀ àjẹ́ ọ̀rẹ́ mẹ́rin òkè alápàtà òkè àgbẹ̀dẹ bọ̀sùnlá ìbàpọ̀n adé ògún òtítọ́jú abẹ́dẹ̀ ìṣòkò alákàsù òde àfún àmọ́gbó òkè ògùrò alọ́kọ́mọ́rò ọlọ́gbọ́n jẹ́nẹ́ra akata dáódù gbogbo wọn kì í òkè ògùrò alọ́kọ́mọ́rò òkè ògùrò gbogbo wọn kì í mọ́tánítì ààrẹ ń dálá òkè ọba dáre kọ́ lára abẹ́dẹ̀ ìlógo ọ̀rá gádà lèkèwọ̀gbẹ́ gbogbo wọn kì í ojúde kìíní wọn ọ̀gbẹ́yìn ojúde máa gbà ó yáyá òkè òṣùrù tèmi dire ọ̀gbẹ̀gùn kúbílì ìdí òro California fẹ́fọ̀ kéré gbẹ̀gbẹ̀wò láti ka ọjà Jàǹgó odókòtò mìkì adéníran ayédáadé rándà ire akárí pápá alájì kí pápá yakù pápá adéyẹmọ pápá lákò black center bèbí Takí odò ọmọ sìn pẹ̀lú wọ́tá owóde agbowó iléèwé fẹ̀rẹ̀gbó fẹ́ dírà ààrẹ àgò ìdí abẹ́ẹ̀bẹ̀ mọ́sá fún ọ̀tọ̀ sẹ́ńtọ̀ ìmọ̀jì àjẹgúnlẹ̀ olùgbọ́n adúyìn àfàtẹ́dó kájọlá àgbọ̀fẹ́ ìsápá lágbẹ̀dù ojúde àjáwà ìdí abẹ́ẹ̀bẹ̀ ọjà kàndé agbẹ́yìn àkàlà ìlógbó ayélabówó ṣàánú ajé odòru yakù sáfẹ́jọ́ ọmọ ọ̀jẹ̀un bínú konú olómi bàtí eléèdú ajẹ́ yìí kò ṣe ajẹ́ ológo high school òbèǹtè ìsàlẹ̀ àjùwọ̀n jẹ́jẹ́ ànábì àkànní jẹ́jẹ́ ànábì mo kí ọba jẹ́jẹ́ ànábì ọba kí ẹ pẹ́ ọba kí ẹ pẹ́ kẹ́mi ogun lọ́lá ànábì oníṣẹ́ ńlá jẹ́jẹ́ ànábì mo wí tèmi o. Ọlọ́run bá ń sọ́ba Sàtìyà bá ń sọ́ba ọba tuntun lẹ́hùn Ògbómọ̀ṣọ́ Ọlọ́run bá ń sọ́ba wá. Sákì o.